ẹ ṣé mo kí gbogbo ilé o mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde níbikíbi tí ẹ ti ń bọ̀ Ọmọlúkà káàkiri àgbáyé. Ọmọlúkà yìí rèé o, ẹyẹ méjì kì í jàṣà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Ẹ fún wa ní ìṣẹ́jú béléńjà mò ń bọ̀. All we are saying, Yoruba nation. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation, 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ. Ẹ ṣé, ẹ káàbọ̀ padà. Mo kí yín lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ẹlẹ́wù ẹ̀tù, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá, mo kí yín o. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo kó yín ló, mo káṣẹ ẹ̀mí. Ọmọlúkà yín rèé lẹ́ẹ̀kan sí, kòtò méjì, ẹkùnlé. Mo sọ̀rọ̀ lánàá, mo ní inú mi dùn pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yí pé iye wọn ti sọjí. Àwọn ọ̀rọ̀ kan wá ń gbé mi níkùn torí àwọn àgbààgbà kan wá bá mi sọ̀rọ̀, wọ́n pọ́ Ọmọlúkà sọ̀rọ̀. Wọ́n ní ṣe là ń gbìyànjú àti dojú Kìrìsìtẹ́nì dé. Wọ́n ní ṣe là ń gbìyànjú àti dojú ẹ̀sìn Mùsùlùmí dé kó má sí mọ́, pé ẹ̀sìn àbáláyé òun la fẹ́ gbéga. Àwọn wá fún wa ní excuse wípé àwọn excuses nìyẹn tí ò ní jẹ́ kí àwọn support Yorùbá nation. Well. Ẹ̀yin tèmi báwo ni o jẹ́ wa o? Jẹ́ wa o. Ẹ̀yin tí Yorùbá nation báwo ni jẹ́ wa o? Ẹ gbọ́, ẹ̀yin tèmi ní TikTok, ẹ máa bá mi ṣá, ẹ máa pín, ẹ yá, ẹ fà, ẹ gbé sórí ibi tó bá wù yín. Ẹ máa pín, kẹ́dẹ̀ máa jẹ́ kí live yẹn kó máa lọ skoda, kẹ́dẹ̀ máa fún mi ní gift yẹn. 50 péré la request fún, tó bá ti pé ó parí nìyẹn. Àdẹ̀mí pẹ́ lórí ètò lẹ́ni because mo tún ní another program tí mò ń lọ lọ́dọ̀ Àkàlàmọ̀gbò. Mo gbọ́dọ̀ wà ní Àkàlàmọ̀gbò TV tágo 9 bá ti lù. Ó pẹ́ mi jù, aago 9 ó kù ìṣẹ́jú béléńjà, aago 9 kù ìṣẹ́jú béléńjà, mo gbọ́dọ̀ ràndọ̀. Ṣùgbọ́n láàárín ìṣẹ́jú béléńjà yẹn, ẹ yá mi létí kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ẹ kọ́mẹ̀ntì, mi ò rí kọ́mẹ̀ntì yín. Ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube, èèyàn kan ló sì fi kọ́mẹ̀ntì síta, ẹ jẹ́ rí kọ́mẹ̀ntì yín. Bó tiẹ̀ jẹ́ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá nìkan lẹ̀ ń kọ, ẹ máa kọ jáde. Slogan tèmi nìyẹn, mi ìmọ̀ tẹ́lòmíì. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Tọ́mọ Amẹ́ríkà bá jí, a ní God bless America. Tèmi náà bá jí, màá ní ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ mi ṣe ń sọ nìyẹn, mi ìmọ̀ ti yín. Torí pé kí ni Yorùbá ó jọ mí lójú, ó jọ mí lógún, ó jẹ mí lógún, ó jẹ mí lọ́pọ̀n. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Tó bá ṣe ń sọ fún ìran Yorùbá, ara ẹ ló ń sọ fún. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan, orílẹ̀-èdè kan ni ẹ nínú Yorùbá yìí. Orílẹ̀-èdè Yorùbá ni ẹ. So you are praying for yourself as well. Now let's go straight to the point of today. Wọ́n ní afẹ́dọ́gbọ́n, afẹ́ yí wọn kó má sí tó jẹ́ Kìrìsìtẹ́nì mọ́. Ṣùgbọ́n ìbéèrè tèmi bá wá béèrè tàbí kí pùtì ọ̀rọ̀ bíbí eléyìí wípé ǹjẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn
tẹ́ ẹ jẹ́ adarí tẹ́ ẹ jó lórí ẹlẹ́sìn, ǹjẹ́ ẹ̀yin ń ṣe nǹkan tó máa mú kí àwọn èèyàn gbàgbọ́ wípé lótìtọ́ àti òdodo Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè? Ìbéèrè ni ẹ béèrè lọ́wọ́ ara yín. Ǹjẹ́ ẹ ń gbé ìgbésẹ̀ tó máa convince ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé lótìtọ́ ọ̀nà Kristi yìí ó dára láti gbà? Ǹjẹ́ ẹ̀yin ìmáàmù àfáà gbogbo, ǹjẹ́ ẹ ń gbé ìgbésẹ̀ tó máa fi hàn wípé ọ̀nà ìsìláàmù yìí ọ̀nà tó tọ́ka sí ìyè ni? Ìbéèrè tó yẹ kí gbogbo yín béèrè lọ́wọ́ ara yín rèé. Tá a bá wá ní fi ojo pòtó, tá a ní fi igbá pégbà, ẹ rí dájúdájú wípé kò sí ẹ̀sìn kìrìsìtẹ́nì kò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí pé kò sí tó jẹ́ Islam kò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Tí mo dẹ̀ máa prove ẹ̀ fún yín bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ fún mi ní ìṣẹ́jú kan. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ìṣe ìwà pẹ̀lú tá a fojú wa rí, tá a fetí wa gbọ́, ó fi hàn dájú ṣáká wípé kò sí kankan nínú yín tó lépa ìjọba Ọlọ́run bí kì í ṣe pé ẹ ń ṣe nítorí business. Ẹ ń ṣe nítorí pé ẹ fẹ́ powó. Òun lọ́pọ̀lọpọ̀ tó fi sọra ẹ̀ di pastor. Tí mi ìbá ní tàn yín, ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣe àti ìwà ẹ̀yin tẹ́ pé láyé ní ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìṣe àti ìwà yín ó pa ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn jẹ́ débi wípé ọ̀pọ̀lọpọ̀ wá rò lọ́kàn ẹ̀ pé àbí ẹ̀tàn tí ẹ̀mí kìrìsìtẹ́nì ni. Ìwé mo ń bọ̀. Àìmọ̀ Bíbélì fìyà jẹ mí gidi. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ àkọ́kọ́ ó sọ nǹkan kan fún wa, màá kà lédè Yorùbá, màá tún kà lédè Gẹ̀ẹ́sì fún yín fún àǹfààní ẹ̀yin tí ò bá yé dáadáa. Ó ní ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn
tí mú agbo ẹran mi ṣìnà, tí ó sì ń tú wọn ká, ni Olúwa wí. English yẹn sọ pé woe be unto thee, pastors, that destroy and scatter the sheep of my pasture, saith the Lord. Ibi tí mò ń lọ níbẹ̀ ni wípé ẹ̀yin lẹ sọ fún wa nígbà ọ̀rọ̀ Ọlọ́run rèé, ọ̀nà méjì ló pín sí. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ló pín sọ́nà méjì, ẹ pè kan ní Old Testament, ẹ pè kan ní New Testament. To my surprise, ẹ̀yin kan kóra jọ lábẹ́ wọ́n gbé Kírísítẹ́nì wá wípé ẹ máa sin Ọlọ́run, kó ní kálukú dẹ̀ níṣẹ́ ẹ̀ lọ́wọ́. Àwọn tó mú Kírísítẹ́nì wọ ilẹ̀ Nàìjíríà yìí wá, kò sí kankan nínú wọn tí wọn ò níṣẹ́ o. A rí medical doctor nínú wọn, a rí tíṣà nínú wọn, a rí engineer nínú wọn, lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀, gbogbo wọn ló níṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ ìrere yẹn ó jẹ́ kán rìnrìn àjò, wọ́n ń gbé kiri, wọ́n ń gbé dé Nàìjíríà. Ẹ̀yin gbà á, ẹ dẹ̀ accept pé lóòótọ́ àti òdodo ó tọ́ ó yẹ láti ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook, kí ló ṣẹlẹ̀? Mi ò rí kọ́mẹ̀ntì yín rárá o. Ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì kẹ́dẹ̀ máa like ẹ̀, so that kò ní sí pé wọ́n flag wa. Ṣùgbọ́n ìbéèrè tèmi ń bi ẹ̀yin bàbá pásítọ̀ tẹpẹrẹ ayé ìránṣẹ́ Ọlọ́run, ṣé ohun tó wà nínú ìwé mímọ́ yìí ṣé òun lẹ tẹ̀lé? Ìbéèrè ńlá. Ṣé ohun tó wà nínú Bíbélì yìí ṣé òun lẹ fi ń kọ́ wa, ṣé òun lẹ yín ń tẹ̀lé, ń tẹ̀fi tẹ̀ kà jáde nínú Bíbélì? Ṣé òun lẹ tẹ̀lé? Èmi mọ̀, mo dẹ̀ mọ̀, ó dá mi lójú pé ẹ tẹ̀lé ohun tó wà nínú Bíbélì. Ẹ̀yin tẹ́ tí ẹ̀ wá worst jù, òun ni group of people, group kan tó wá kóra wọn jọ tó láwọn jẹ́ Christian, àwọn jẹ́ Pentecostal churches. Ẹ tí ẹ̀ wá worst, ẹ bu irú, ẹ bu ògiri. Àwọn tó kóra wọn tó pera ní Pentecostal, ń bọ̀ lẹ́tí Pentecost. Ẹ̀yin gangan ní Antichrist, ẹ̀yin gangan lẹ ṣe lẹ́jẹ́ ìránṣẹ́ àti kọ Sátánì àti dàbí jíò àti mọ́mí jíà, gbogbo yín pátá Ọlọ́run á dá yín lẹ́jọ́. I don't bloody care about anybody. I don't fucking care. Ìtẹ́mi mọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, ó define ẹ̀, ó dẹ̀ jẹ́ kó yé wa, ó pé pérépéré. Tẹ́ ẹ bá sọ pé Old Testament ò dáa mọ́, pé New Testament ló yẹ kẹ́ ẹ tẹ̀lé, ṣé nǹkan tí Ọlọ́run, tí Jésù ọmọ Ọlọ́run Kristi, ṣé nǹkan tó kọ fún yín tó sọ jáde, àwọn ẹ̀kọ́ tó kọ́ yín tí wọ́n fi pè ní olùkọ́ni, ṣé àwọn ẹ̀kọ́ tó kọ́ sóhun lẹ̀ ń tẹ̀lé? Ìránṣẹ́ Ọlọ́run tó bá ti lọ gba Kristi tó ti sọra ẹ̀ di pastor, the next thing wàá máa sáré bó ṣe máa kọ́ basilica, big mansion, bí wàá ṣe máa kọ́ 30,000 capacity èrò, bí wàá ṣe máa kọ́ 40,000 capacity, bí wàá ṣe ra buses ìjọ, bí wàá ṣe máa kọ́ city, kìnìkan city, Jesus city, Daddy city, this city, redemption camp, gbogbo ẹ̀ camp, bẹ́ẹ̀ ṣe máa kọ́, bẹ́ẹ̀ ṣe máa sá eré ẹ̀ nìyẹn. And I want to assure you, ipe nínú Bíbélì tẹ́ fi kọ́ àwa yìí, kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Bíbélì yìí. Ìdí Jésù ṣe nínú Bíbélì ló yẹ kẹ́ ẹ tẹ̀lé. Ṣé bóun lẹ pè ní ẹni tẹ́ ń wo àwòkọ́ṣe ẹ̀? Ṣé bórúkọ ẹ̀ náà fi ń pè yín, tán fi ń pe gbogbo wa yìí pé Kìrìsìtẹ́nì, ọmọlẹ́yìn Kristi, wọ́n forúkọ Kristi pè wá. Tó o bá ti lè di pásítọ̀, eré bí wàá ṣe ní entourage, bí wàá ṣe ní mọ́tò ni wọ́n máa sá eré ẹ̀. Ẹni tẹ́ ẹ sì mú tẹ́ ẹ pa kúbẹ́kúbẹ́kúbẹ́ kiri. Lábẹ́ àwọn pásítọ̀ kan, ẹ̀yin làánú yín ṣe mí. Ẹ̀yin gangan ni àánú yín ṣe mí.
torí pé kí ni ọ̀run ló mẹni tá là, Ọlọ́run nìkan ṣoṣo ló ń ṣoore fún ni. Ẹni tí Jésù bá lóun fẹ́ ṣàánú fún láṣàánú fún. Ìwà yín, ìṣe yín ṣó mú kí àwa gan ní lọ́kàn ipò yẹ ká súnmọ́ Ọlọ́run. Nígbà tí mo bá ní mò ń sin Ọlọ́run, mò ń lọ church, mò ń gbàdúrà always, ṣùgbọ́n àti jẹun ó nira torí orílẹ̀-èdè tí mo wà, àti live, àti lè bọ́ ọmọ, àti bọ́yàwó ó nira torí ìnira orílẹ̀-èdè tí mo wà. Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, ojú yín ò fọ́, ẹ̀ ń rí i pé ìyà ń jẹ àwọn ọmọ ìjọ yín. Kàkà kẹ́ dìde ìrànlọ́wọ́, níṣẹ́ lẹ máa tún máa fà wọ́n, tẹ́ tún máa gbà tọwọ́ méjì. Ẹ wá máa ra mọ́tò Range Rover, Land Cruiser, Lexus LX70, LS470, 520 àbí 5 kìíní. Ẹ wá máa ra jọ, ẹ wá ra ìlọsì tí bọ̀gìnìbọ̀gìnì tàbí Tundra ńláńlá títàyà ẹ̀ tó lè tẹ̀lé fọ́. Ẹ wá rà, ẹ kọ́lọ́pàá sínú wọn máa gáìdì ẹ, ìwọ náà máa rìn. Wọ́n ní bàbá ìránṣẹ́ Ọlọ́run alààyè ń bọ̀. Ibo ló ti ṣe ìránṣẹ́ Ọlọ́run alààyè? Tó o bá bìlíìfù pé ṣe ni mo wá ṣèdájọ́, that is your own cup of tea. Èmi kọ́ la adánilẹ́jọ́. Ṣùgbọ́n torí damages tẹ́ ẹ̀ ń kọ̀ sí fáwa àtàwọn tẹ́ ẹ̀ ń yí lọ́kọ̀ padà tí wọ́n sọ pé kò sí kankan ní chọ́ọ̀chì mọ́, a lè lọ chọ́ọ̀chì mọ́. Ìtorí wọn ni mo ṣe ń fọn fèrè eléyìí tèmi fọn yìí. Ìtorí yẹn mo ṣe ń fọn fèrè tí mò ń fọn yìí. Ẹ fi àyè lẹ̀ láti lè jẹ́ kí àwọn tó yẹ kó súnmọ́ Ọlọ́run láti lè jẹ́ kó súnmọ́ Ọlọ́run sí. Oríṣiríṣi ló ìwà ṣẹlẹ̀ lágbo àwọn atẹ́pẹ́ra wa ní Kìrìsìtẹ́nì different. Ìránṣẹ́ Ọlọ́run nínú chọ́ọ̀chì yẹn, ara ẹni tí ò ní oúnjẹ, tí ò rówó ilé san, you cannot tell them tó o bá nílò ìrànlọ́wọ́ jáde síta. As a matter of fact, kí ló burú tó o bá wá wọn débi tí wọ́n ń gbé kó o mọ ibi tí wọ́n ń sùn. Kó o mọ bí wọ́n ṣe ń live. Ṣe bí àpẹẹrẹ tí Jésù fi lélẹ̀ nìyẹn. Jésù ń tọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ ni. Ó dẹ̀ jẹ́ kí n rántí wípé nígbà tí Jésù fẹ́ lọ lé ìkan nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀, wọ́n pè ní silent tàbí secret disciple or silent disciple, I don't know bí wọ́n ṣe kú tẹ̀. Wọ́n wá kóra, Jésù wá pè, ó lóun lọ lé ṣé Nicodemus náà pé wọ́n lọ bẹ̀. Àwọn kan rí bí ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù sọ fún mi pé kì í ṣe ẹlẹ́ṣẹ̀. Ó dé ọ̀dọ̀ ẹ̀. Ìyẹn wá béèrè pé Jésù ọmọ Ọlọ́run, kí ni mo lè ṣe láti rí ìjọba Ọlọ́run? Jésù tẹ̀lé, ó mọ ibi tó ń gbé, ó dénú ilé ẹ̀. Ó dẹ̀ sọ̀rọ̀ fún, ó ní tó máa ṣe láti rí ìjọba Ọlọ́run ló simple. Gbogbo tó o ní ní property, tá kó o fi ran àwọn aláìní lọ́wọ́. Èmi ò wá ní kẹ́ ta gbogbo tẹ́ ẹ ní kẹ́ fi ran aláìní lọ́wọ́. Ṣùgbọ́n jẹ́ kí ìwà àti ọ̀nà yín, ẹ jẹ́ kó encourage àwọn èèyàn láti lè túbọ̀ súnmọ́ Ọlọ́run sí. Ẹ̀yin gbé ìgbé ayé yín láti oppress àwọn tí ò ní kankan ni. Ẹ ń gbé ìgbé ayé yín fún ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run gbé òpè sínú ìrìn àjò yẹn láti sọ pé mi gan fẹ́ di pásítọ̀. Ìgbà tán bá rí bí ìwọ tó jẹ́ pásítọ̀, bó ṣe ń jayé ọlọ́ba, bó ṣe ń ṣe tó wù ẹ́, tí wàá fẹ́ lè sọ pé káwọn èèyàn sùn sílẹ̀ kó máa tẹ̀ wọ́n kọjá. Ẹlòmíràn àwọn bá ọ̀rọ̀ lẹ́ni sọ náà, èmi náà lè sọ. Ṣèbí kán fẹ́ dè fọ yìí, kán ṣe ṣíra bàbàbàbà yìí, èmi náà lè ṣe náà. Òun náà jáde akílọ́ alọ́lọ́ òun pé òun. Báwa ò ṣe mọ̀ bóyá náà ń pe ẹ̀yin, bẹ́ẹ̀ náà làkúkú lè sọ táàdé nímọ̀ bóyá náà ń pe òun náà ló ti ṣàtò gbogbo. At the end of the day, òun náà á di pásítọ̀ sí ìgboro. Àwa máa sá eré náà, bó ṣe máa ra Lexus, bó ṣe máa ra jíìpù, bó ṣe máa ra gbogbo ẹ̀, kóun náà kó rìn kó yọ, kó sọ pé òun ló ní city yìí, òun ló ní estate yìí, òun ló ní church yìí, òun ló ní that cathedral. Kó lè sọ pé òun náà ló ní, òun náà máa sá eré ẹ̀. N ò bá dé level kan, a bẹ̀ sí nílùú àwọn ọmọ ìjọ ní jìbìtì. A máa parí oríṣiríṣi irọ́. Ìwà yín àti ṣe yín ló dẹ̀ sún àwọn yìí lọ́bẹ̀. Tó bá wá dé level kan tí ò bá rí ọgbọ́n dá sí, a wá lóun kìtì ìbílẹ̀, a kì í bọ̀,
á tún lọ máa ṣe oògùn ìránṣẹ́ Ọlọ́run. Èmi sọ eléyìí in tó bá wu ẹnikẹ́ni ló lè fẹ́ mú ẹ sọ. I don't care. Encourage àwọn èèyàn láti lè sọ pé káwọn túbọ̀ súnmọ́ Ọlọ́run sí. You are discouraging many people. Ẹ̀dẹ̀ ń tì wọ́n sí inú ẹ̀ṣẹ̀. Eré bẹ́ẹ̀ ṣe máa ra private jet lẹ́sà. Eré bẹ́ẹ̀ ṣe máa kọ́ kàtìdírà kan gbogbo ẹ̀lẹ́ máa sá. And people are suffering. University tẹ́yìn dájú GO tẹ́ ń kọ́. How many people ló ń ṣiṣẹ́ níbẹ̀? Nínú gbogbo àwọn population àwọn tó ń lọ church yìí. How many people ló ń ṣiṣẹ́ nínú university tẹ́ kọ́? Ṣé wọ́n tó 10,000 compared to the numbers of worshippers, members you have in your church? How many? Ẹ̀dẹ̀ kọ́ university táwọn ọmọ ìjọ yìí gan ò tiẹ̀ lè lọ. Àwọn ọmọ ìjọ yìí ò lè lọ, they cannot afford to attend that university. Ẹ̀kọ́. And owó dáadáa fi kọ́ university wù, there are many things tẹ́ ẹ lè ṣe tó lè ran gbogbo àwọn ọmọ ìjọ yìí lọ́wọ́ ní ení àti èjì. You can build a free hospital fáwọn ọmọ ìjọ yìí tó bá sì kí wọ́n máa wá bẹ̀. Àwọn tọ́lọ́run bá bless nínú ìjọ yẹn kàkà kan kówó tó wà lọ́wọ́ wọn tá wá pọ̀ fún yín yẹn ẹ máa direct ẹ lọ máa ra oògùn hospital yẹn. Àwọn kan lá máa supply oògùn síbẹ̀ on monthly basis náà máa kó oògùn wá. Ṣùgbọ́n àwọn tá ṣe irú wọn yẹn kàkà tẹ́ máa fi jẹ́ kán ṣe níṣẹ́ lẹ máa mú wọn dání tẹ́ máa fọwọ́ pa wọ́n lẹ́rẹ̀kẹ́ pa wọ́n lórí kán kówó yẹn fún yín kẹ́ ẹ lè kó mọ́wó tẹ́ fẹ́ fi service private jet yìí. Ẹ lárùn jinlẹ̀ náà. Mi ò kí ẹ o ṣùgbọ́n mò ń sọ ni ìwà yín ìṣe yín ṣó encourage àwọn èèyàn láti súnmọ́ Ọlọ́run sí tàbí láti gba Kristi sí. Bẹ́ẹ̀ ṣe fi kó bá àwọn èèyàn lọ́nà ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ náà lẹ́fi wáyé àti ṣe yìí lẹ́fi kó bá ìrìn àjò òmìnira ìran ọmọ Yorùbá. Àwọn tó ní ìdí ìgbé Kristẹni wá gan wọn ò rú sórí bẹ́ẹ̀ yìí ṣe gbèrú. Wọn ò rú gágágágágá bẹ́ẹ̀ ṣe rú sí Ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́. Ọlọ́run tèmi mọ̀ kì í ṣe Ọlọ́run tó rorò. Jésù tó dẹ̀ pẹ̀lú ọmọ Ọlọ́run kì í ṣe Jésù tó rorò. Pẹ̀lú ìwọ̀nba táwa tiẹ̀ ọba tiẹ̀ sọ nǹkan nípa Ọlọ́run èyí tó sọ nípa Jésù Kristi ọmọ Ọlọ́run nínú Bíbélì ó jẹ́ kémi mọ̀ dájú wípé Jésù ọmọ Ọlọ́run o kì í ṣe Jésù tó rorò. Aláàánú ni Jésù. Láti ọjọ́ tó ti bí ló ti ń ṣàánú títí dọjọ́ tó kú. Ó wà lójú ikú, ó ń ṣàánú. Ó wà lójú ikú. Wọ́n kàn máa gbélébú, wọ́n kàn olè kan sọ́tún, wọ́n kàn kan sósì. Ìkan ń sọ̀rọ̀ sí, ìkejì ò sọ̀rọ̀. Ó tún pàpà ń ṣe àánú. Ọ̀pọ̀lọpọ̀ yín ọwọ́ ò lè kàn yín. Bẹ́ẹ̀ bá kọjá lásán wọn ò ní jẹ́ kọ́wọ́ kàn yín. Débi tán ti ṣe bí wọ́n ní etí aṣọ Jésù dìmú. Débi tẹ́nìkan ti rí orí ọ̀fẹ́ gbà. Tẹ́nìkan bá dé bá lọ tẹ́nìkan fa aṣọ yín. Àwọn security yín á lu ẹni yàrá fẹ́ kú ni. Ẹ fàpẹrẹ lélẹ̀. Ẹ fi àpẹrẹ lélẹ̀. Jésù Kristi ó ti parí ọ̀rọ̀ fẹ́mi àtẹ̀yìn. Ìyẹn lẹ́dẹ̀ fail láti tẹ̀lé. Ó ní ó rọrùn fún ràkúnmí láti wọ ojú ihò abẹ́rẹ́. Ó rọrùn láti wọ ojú ihò abẹ́rẹ́ fún ràkúnmí jù fún olówó tàbí ọlọ́rọ̀. Bíbélì náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ látọjọ́ táláyé ti dáyé lọ lọ́rọ̀ tí ń wà.
ṣùgbọ́n kí ló ṣe wá ní Nàìjíríà, kí ló ṣe wá nílẹ̀ Yorùbá, kí ló ṣàwọn ọmọ Yorùbá tó jẹ́ pé gbogbo tá a bá gbà àgbàsódì là ń gbà á. Kí ló dé sáfẹ́ sọ pé wọn ò lọ́lọ́run lórílẹ̀‐èdè Japan ni, àbí wọn ò lọ́lọ́run ní China, àbí wọn ò lọ́lọ́run l'Amẹ́ríkà, àbí wọn ò lọ́lọ́run ní UK, àbí wọn ò lọ́lọ́run ní USSR, tí gbogbo wọn bá kú níbẹ̀ kò sẹ́ni tó máa rí ìjọba Ọlọ́run wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wo bórílẹ̀‐èdè wọn ṣe ń develop. Àwa tá a lá gbọ́ Ọlọ́run, ẹ wá wo bí ìyà ṣe pa orí ọmọ anybody. Ẹlòmíì gbọ́ pé wọ́n fẹ́ dáná nínú chọ́ọ̀chì kan, wọ́n fẹ́ sọ oúnjẹ, nítorí oúnjẹ yẹn ó lọ bẹ̀, ó lọ fẹ́ lọ jọ́sìn. Irọ́ ló pa, ebi ló pa, oúnjẹ tó sè yẹn ló lọ tó fẹ́ lọ jẹ. Oúnjẹ tí wọ́n sè ló fẹ́ lọ jẹ. A man of God tó wò sùsùsù tó fi $20 million tó fi ra private jet. Ẹ tí ẹ wá jẹ́ kí n sọ fún yín, láàrin ọdún kan ó kéré tán ò náwó tó ní private jet yẹn láti service, láti sanwó ibi tó hàǹgì ẹ̀ sí yáǹgà tó páàkì ẹ̀ sí, tàbí owó tí wàá fi ra fuel tí wàá fi ṣe. Ó kéré tán lọ́dún kan wàá ná $1 million. Ó kéré $1 million. That is about 750 million naira. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, kí ìránṣẹ́ Ọlọ́run kó owó òṣùṣù kó 750 million yẹn kó dúró. Kò possible. Nínú ìjọ ẹ wàá mọ àwọn tó nílò ìrànlọ́wọ́, wàá mọ àwọn tó rí jẹ tó jẹ́ pé kì í ṣe ìyà ò jẹ wọ́n, ìtó kù wọ́n kù kì í ṣe ọ̀rọ̀ $1 million. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé bó fún wọn ní 500,000 ó ti yí ayé wọn po, bó fún wọn ní $1 million ó ti tún ayé wọn ṣe. Kó o kọ́ 750 million yẹn, kó o rin àwọn ọmọ ìjọ yẹn, kó o píkì wọn, ìwọ ení èjì ẹ̀ta, kó o píkì wọn, kó o fún 750 million 750 members of your church, kó o fún wọn ní $1 million yẹn náà. Kò sí bó ṣe máa burú tó nínú 750 yẹn, wọ́n á rí 200 or 300 tá lówó yẹn tí ìgbésí ayé àdé yí padà sí rere. But you will never do that. You can use that to service your private jet. Ẹnìkan sọ ó nítorí pé òun nídìí ẹ̀ lòun ṣe ra private jet. Ṣé kò sí commercial jet mọ́ ni, àbí kò sí first class? Tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè jókòó síbi táwọn tó kù jókòó sí. You cannot sit first class nínú commercial jet. If you want to travel 10-20 times in a year, kó o fẹ́ rìnrìn àjò ní ìgbà ogún lọ́dún kan, o ò lè ná $1 million fi ṣòwò tíkẹ́ẹ̀tì. Láyé fàbàrà, o ò lè ná $1 million àti owó tíkẹ́ẹ̀tì lọ́dún, o ò lè ná. Mo ń sọ eléyìí nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá dàbí ẹni wípé iye wọn wá ń ṣí, wọn á sọ pé kò sí Kristẹni ẹ̀tàn ni, whereas kí dẹ́ ṣí ẹ̀tàn, ṣùgbọ́n èyí tẹ́ ẹ gbà á ọ̀pọ̀ ní tẹ́ ẹ gbà, ọ̀pọ̀ ní tẹ́ ẹ ṣe. Kristẹni ò kì í ṣe ẹ̀tàn, Ọlọ́run Olódùmarè kì í ṣe ẹ̀tàn, Jésù Kristi kì í ṣe ẹ̀tàn. Ẹ̀yin tẹ́ ẹ gbà á lẹ fail láti ṣe tí Kristi sọ pé kẹ́ ẹ ṣe. Ṣé ẹ rí, ẹ jẹ́ kí èmi sòótọ́ fún wa. Ọlọ́run á san oníkálukú lẹ́san iṣẹ́ ọwọ́ ẹ̀, right? Ṣùgbọ́n ìdí tèmi ṣe tẹnu mọ́ ọ̀rọ̀ tí mo ṣe ń tẹnu mọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń pariwo wọ́n láwọn èèyàn fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́, ojú àwọn èèyàn ńlá, Yorùbá nation tadẹ̀ láfẹ́ ṣe òrìṣà la fẹ́ máa bọ. Ọlọ́run ní jẹ́ kí rógun àpadà sí bíbí tí màá fi sọ pé òrìṣà ló wá kàn mí kan. Mo ti gba Ọlọ́run gbọ́, mo dẹ̀ gbàgbọ́ nínú Jésù ọmọ rẹ̀, má dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀dókun. Ṣùgbọ́n tí mi bá lọ ṣọ́ọ̀ṣì yẹn ò sọ wípé mi ò mọ Ọlọ́run, ò sọ pé mi ò mọ Kristi.
ìránṣẹ́ Ọlọ́run á rí èèyàn mọ́nú church, ṣé Kristi kọ́ yín bẹ́ẹ̀? Èyí tó ti ẹ̀dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí, ẹni tí yà ń jẹ nínú ilé tí ò rí kankan ṣe, ẹ tún wá brainwash ẹ pé kó mú ìdá mẹ́wàá wá. Ìyà tó ṣe ẹlòmíì ṣiṣẹ́, ó ṣiṣẹ́, ẹsẹ̀ ti fẹ́ jẹ mọ́lẹ̀ níbi tó ti ń ru pọ́npọ́n, ẹni kó mú ìdá mẹ́wàá wá. Ṣé Ọlọ́run béèrè ìdá mẹ́wàá lọ́wọ́ èèyàn ọmọ Yorùbá ni àbó béèrè lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà? Ṣé èyí jẹ́ bí ọmọ Ísírẹ́lì tó béèrè ìdá mẹ́wàá lọ́wọ́ ẹ̀? Ṣé Ọlọ́run ná ìdá mẹ́wàá ni àbọ́lọ́run gbowó lọ́wọ́ ẹnikẹ́ni? Àwọn tẹ́ ń dá fún mọ́ra wọn, àwọn tó ń wò mọ́ra wọn, kí ni wọ́n fi ń ṣe? Ìwọ tó o bá tẹ̀lé ní tí Kristi sọ, you must be able to make people happy. People that surround you, o gbọ́dọ̀ máa mú irú wọn dùn gbogbo gbà ni. Ẹ lọ ka Bíbélì pẹ̀lú táwa kà yìí. Jésù bá ń lọ, ọ̀pọ̀lọpọ̀ èrò máa ń tẹ̀lé nítorí pé kí ni wọ́n fẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ. Inú wọn máa ń dùn ni. Tó bá dẹ̀ ti ń débẹ̀ tó ń bá wọn sọ̀rọ̀, a máa fún wọn lóúnjẹ kan jẹun. A ní ẹ prepare oúnjẹ jẹ kan jẹ. Wọ́n á jẹ, tán bá jẹun tó á gbé wọn jù bá wọn sọ̀rọ̀. Á lẹ́tọ̀ wọn, á ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa, kọ́ wọn ní ìjọba Ọlọ́run. Òun ló bí ibi tó ti yẹ kán jẹun tí wọn ò róúnjẹ jẹ. Táwọn ọmọ lẹ́yìn ẹ wá sọ fún pé jẹ́ káwọn pípìn máa lọlé, kò sóúnjẹ lẹ̀ kán máa jẹ kán lọlé, kó ní kálukú lọ jẹun nínú ilé ẹ̀. Ó ní ẹ má jẹ́ kán lọlé, ẹ fún wọn lóúnjẹ. Wọ́n ní kò sí kankan, kí ló wà lẹ̀? Ẹja méjì àti búrẹ́dì 5. Ó ní ẹ kó wá. Wọ́n kó wá gbàdúrà sí, ó yà sí mímọ́. Àmọ́ bó ṣe ṣe iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n ní gbogbo 5,000 people wọ́n jẹ, wọ́n mu, wọ́n yó. Oúnjẹ tó ṣẹ́kù. Ìyẹn láti fi hàn wípé Jésù mọ rírì àwọn tó tẹ̀lé. Ó mọ pàtàkì àwọn tó tẹ̀lé. Ó mọ importance wọn. Wọ́n fi àwọn dẹ̀ jọ Kristi lójú. But vice versa ni fún àwọn tó jẹ́ Kristẹni ayé sí i, tó sọ pé wọ́n jẹ́ ìlú Ọlọ́run. Vice versa. Kò sí tó kan pásítọ̀ pẹ̀lú bóyá ọmọ ìjọ yẹn ní kó jẹ ó mu. Kò sí tó kan pásítọ̀ pẹ̀lú yẹn. Tó bá wọ ọmọ ìjọ kó jẹ, tó bá wọ ọmọ ìjọ kó mu, ó wù ú le. Àfá àti pásítọ̀ bá ṣáà ti rí jíìpù gùn, tó ti rí Prado gùn, tó ti rí LX 250, tó ti rí gùn, ó ti parí. Ṣé ẹ encourage àwọn èèyàn láti wá ni? Tàbí ẹ discourage wọn láti sá? Ìránṣẹ́ Ọlọ́run tí ò lè ro àròjinlẹ̀ yìí pé ìyà ń jẹ aráàlú, ẹ jẹ́ kí tiẹ̀ wá ohun kọ́kọ́ ṣe láti ẹ̀ ti dín kó tiẹ̀ dá ilé kàkà tí wàá fi kọ́ ṣọ́ọ̀ṣì 1 million capacity, kó o fowó yẹ kó fi dá ilé iṣẹ́ kan lẹ̀, kó sọ pé ọmọ ìjọ ẹnìkan ló lè ṣiṣẹ́ bẹ̀, kó tiẹ̀ sọ pé ọmọ ìjọ ẹnìkan. Let me use this money. O lè dúró kó lọ fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì tó máa lè gba èèyàn 50,000 naira, kó o ná less than 4 to 5 billion naira láti kọ́. Tó bá fẹ́ kọ́ church tó jẹ́ pé capacity ẹ̀ tó máa lè gba èèyàn 50,000, ó náwó rárá, wà ná 5 billion naira láti kọ́. That 5 billion naira tó bá fi dá ilé iṣẹ́, àwọn graduates lóríṣiríṣi tí wọ́n ṣàn wá sínú church yẹn tí wọ́n lọ, wọ́n á ṣiṣẹ́ ń bẹ̀, wọ́n á bọ́yàwó, wọ́n á bọ́mọ, ọkàn wọn á balẹ̀, wọ́n á sin Ọlọ́run pẹ̀lú ìlú kan, ọkàn kan. You don't understand what is going on. Ẹni débi pa tó bá níbi tó ti dáná, níbi tó ti dáná ṣe, tó ti bọ òrìṣà, níbi tó ti bọ Ògún, tàbí tó ń bọ lákàyè, tàbí tó ti bọ orí, tó ń bọ ẹsẹ̀, tó bá rí awọ̀ tó awọ̀ sí, tó bá rí pé kò sí ọmọ ìjọ òun nítòsí, á yà síbẹ̀, á jẹun, á yó. Tó bá wá ṣe dáadáa níbẹ̀, don't be surprised tó bá dọ̀là padà wá dé. Jẹ́ kọ́rọ̀ mi rùn sí yín, I don't care. Jẹ́ kọ́rọ̀ mi kó rùn sí ẹ̀kọ́ kan mi kò kan yé.
I don't fucking care. Tó bá wà fún lọ́wọ́sì torí pé kò sí ọmọ ìjọ tàbí pastor, that was first day. Á yà síbẹ̀ á jókòó, á gbẹ́sẹ̀ léra. Tó bá sáfù lọ́dọ̀ ẹ̀ ọ̀nà àjókòó àgbà tí a jẹ́ ayó ara fún mọ́ lọ. Tó bá lọ́jọ́ kejì á mọ̀ gbàbẹ̀ bóyá tún máa yọ. Àwọn gbàbẹ̀ á tún yọjú. Tó bá wọ́n ṣe the same thing á tún jókòó. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ọ̀rọ̀ tó ń sọ tó bá tún wọ etí ẹ̀, wọ́n tún mú mọ́lẹ̀. Á bẹ̀rẹ̀ sí rí rẹ̀wẹ̀sì. Ṣọ́ọ̀ṣì tí mò ń lọ gan kí ni mo rí púpọ̀ mẹ́. Whereas agbára yẹn dẹ̀ wà lọ́wọ́ yín láti ṣe. But you failed to do it. Ẹ wá complain pé Yorùbá nation fẹ́ sọ àwọn èèyàn dolórìṣà. Yorùbá nation wo ló fẹ́ sọ àwọn èèyàn dolórìṣà? Àwọn èèyàn ńlá ojú àwọn èèyàn ńlá ni. Ojú wọn ńlá ni àwọn fúnra wọn rí òtítọ́ ni. Kò sí Yorùbá tó sọ pé kẹ́nikẹ́ni má sin Ọlọ́run tó fẹ́. Torí pé mo ṣe Yorùbá nation má ẹnìkan ní mi ò gbọdọ̀ sin Ọlọ́run mọ́. Tàbí kí n fi Kristi ilẹ̀ má sọ fún pé rárá o mi ò lè fi ilẹ̀ o. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làṣà. Tá a bá ní nǹkan ṣe tó jọ máa àṣà máa ṣe é. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ká sin Ọlọ́run yìí, mo mọ ẹni tèmi sí, mo mọ ẹni tí mo gbàgbọ́ nínú ẹ̀. O ò dẹ̀ lè sọ fún mi kí n fi ilẹ̀. Yorùbá nation là ń ṣe. Everybody free láti ṣe tó wù. Ẹ̀yin wá ń complain pé Yorùbá ń yí àwọn èèyàn lọ́kàn padà. Ṣé ẹ̀yin ṣe ìṣe tó wu Ọlọ́run tó mú àwọn tó lè mú káwọn ọmọ ìjọ sọ wípé ṣọ́ọ̀ṣì ni màá sùn lénìí? Ẹ lọ sáwọn orí òkè. Gbogbo orí òkúta tó yẹ ká fi ṣe tourist, ká fi ṣe tourist center pátápátá. Àwọn pásítọ̀ ti gba gbogbo ẹ̀ tán. Ẹ máa rá àwọn graduate tó ti pé 40, tó ti pé 30. Ẹ rí wọn lórí òkè ká máa ké tòtòtò. Olúwa, Olúwa, fún mi níṣẹ́, fún mi níṣẹ́, fún mi níṣẹ́. Lórí òkè. Àsọpọ̀ lòun ò gbọ́. Mi ì dẹ̀ sọ pé kó má gbàdúrà. Ó wà nù Bíbélì. Kí ló ń pè ládùúrà? Àdúrà, prayer is communication between you and God. Communication between you and your God ni wọ́n pè ní àdúrà. Ó bá Ọlọ́run ẹ sọ̀rọ̀. Oríṣiríṣi ọ̀nà ló dẹ̀ lè fi gba àdúrà sọ́lọ́run. O lè dúró kó o gbà, o lè jókòó kó o gbà, o lè kúnlẹ̀ kó o gbà, o lè pawọ́ ẹ̀pọ̀ kó o gbà, o lè sọwọ́ báyìí kó o gbà, anyhow o lè sùn sílẹ̀ kó o gbà. Ìkankan Ọlọ́run béèrè lọ́wọ́ ẹ tó bá fẹ́ gba àdúrà sí Ọlọ́run. Jẹ́ kí ọkàn ẹ kó ṣípayá kó connect pẹ̀lú Ọlọ́run at that moment. Etí Ọlọ́run Bíbélì ló sọ, ní tó sọ rèé, chapter yẹn ni mi ò mọ̀ tó mi ṣe pastor. Ó ní etí Ọlọ́run kò wúwo láti gbọ́ ìpè wa. Ọlọ́run òróró tó bá bẹ kí ló dé dá gbàdúrà ní ìdákẹ́jẹ́jẹ́ tọ́lọ́run dẹ̀ gbọ́. Kí ló dé dání tí ò lè sọ̀rọ̀ tí ò lè kígbe tó gbàdúrà sọ́lọ́run tọ́lọ́run dẹ̀ gbọ́. Ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀. But ní gbogbo tiwa àgbàsódì ni. We believe if you don't shout, kétí Ọlọ́run gan máa hó yáyáyáyáyáyá àti ìgbàdúrà. Ẹlòmíì ọ̀kan bó ṣe ké tó bó ṣe pariwo tó yẹn, in tó ń kígbe sí tó ń pariwo sí yẹn kò tí ì rí gbà. Ọlọ́run ti gbọ́. It is in the book of Daniel. Ó ní kó o tó kúnlẹ̀, Ọlọ́run rángẹ́lì yẹn ó rán sí Daniel. Ìpè kó o tó kúnlẹ̀ láti gbàdúrà ni mo ti gbọ́ àdúrà ẹ̀. Torí Ọlọ́run ti mọ ohun tó fẹ́. Ọlọ́run kàn fẹ́ kó gbé kó fúnra rẹ̀ béèrè ni. Tòun ti confirm ẹ̀fà pé tó o bá béèrè wà á rí gbà dandan ni. Ọlọ́run mọ ohun tó fẹ́. Ó dẹ̀ àṣekù ọ́ lásìkò kọ́ bá yẹ. Ṣùgbọ́n àwọn pásítọ̀ wọ́n ní kẹ́ wá sórí òkè gígínì, òkè gírónì, òkè samsoni, wà wá gorí òkè lọ, wà kékékékékéké níbi tó ti yẹ kó jòkó kó o máa gbàdúrà ní kẹ́lẹ́kẹ́lẹ́ sí Ọlọ́run kó dẹ̀ máa fi ọ̀dà náà di ẹ kó máa fi ronú nǹkan tó lè ṣe tọ́nà máa bá fi ìbùkún sí. Ordinary with your pen, báírò ẹ kó o mú báírò òun dání kó dẹ̀ mú wẹ́tì kó dẹ̀ máa wo nǹkan tó lè ṣe tí wàá fi rí nǹkan tó máa yí ayé ẹ padà. Kàkà bẹ́ẹ̀ orí òkè ni wàá takú sí. Inú ilé tó wà Ọlọ́run wà ńbẹ̀ o. God is everywhere. Why does it fall to the hands of our pastors?
wọ́n fi di pastor premium. Àwọn pastor ń kọ́lé abroad. Wọ́n tiẹ̀ kì í ṣe pé kọ́lé, wọ́n ra lé síbẹ̀. Wọ́n ra lé sí ìlú òyìnbó. Wọ́n kó security tira. Ìwọ́dẹ̀ wà ń bí. Wọ́n fún ẹ lóróró pé kó gbòòróró kó máa fi òróró rèé o. Wọ́n lóróró rèé o. Máa fi para kò ní jẹ́ pé ọ̀tá rí ẹ mú. Àwọn dẹ̀ kó security kiri o. Kódà tó bá súnmọ́ pásọ̀ yẹn tó kúnlẹ̀ tó ló fẹ́ bá wọn sọ̀rọ̀, security á tì ẹ́ dànù. Wọ́n ní kó má súnmọ́ pásítọ̀, kó má fọwọ́ kàn án. Ṣé torí ìjọba lẹ́sẹ̀ wà ní àbí torí àwọn aráàlú? Àwọn tí ò gbẹ́ngbẹ́, ṣé torí wọn lẹ́sẹ̀ wà ní àbí torí ìjọba? Pásítọ̀ gbogbo àwọn pásítọ̀ àgàgà àwọn pásítọ̀ tó lórúkọ lénìí, they are politicians. They have turned themselves to be part of the government. Ó ti di ministry kan nínú ìjọba. Nítorí jẹ́ sọ pé ìbárí ayé ìṣọ̀tá ọ̀run. Àwọn aráàlú tó yẹ kẹ́ ẹ jà fún, kẹ́ ẹ sọ̀rọ̀ fún, ìtìjọba bá fẹ́ lẹ́yìn fẹ́. Kò tiẹ̀ sí ọ̀nà kankan tó fi yẹ kẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ fún ìjọba. Aráàlú tó ń kọrin inú church láti máa rí ọmọjọ yín tó ń kọrin tó gbìyànjú tó ń sa ipá ẹ̀. Àdọjọ́ anniversary ẹ ní kó kúrò bẹ́ẹ̀, ẹ lọ gbé sáà kan wá níbi kan pé kó wá jókòó kó wá kọrin. Àwọn ọmọjọ yín tó ń dáwọ́ every Sunday ìbá jẹ́ 2 naira 3 naira ló ń dá. Tó bá dọjọ́ ìvẹ́ǹtì ẹ ní ká kọjá kúrò bẹ́ẹ̀, ẹ wà gbé ránṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ gbé wá síwájú ẹ ní kó wá jókòó at the front. Mi ìwà mọ̀ bóyá gbogbo wọ̀nyẹn ni Jésù ṣe tí wọn ò kọ jáde nínú Bíbélì kò yé mi tó. Kò ibẹ̀ yẹn ò yé bóyá Jésù máa ń gbé àwọn dignitaries ẹ̀ wá síwájú wá jókòó kò yé mi. Ẹ jẹ́ ká lọ ẹ̀yin ọmọ Yorùbá á lè ní bá wí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìwọ tó bá sọ pé kò sí tó jẹ́ Jésù, I disagree with you. Jesus Christ is the Son of God. Ọmọ Ọlọ́run ní í ṣe kó tẹ gbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn Jésù ti sọ ó ní tí bá tiẹ̀ máa padà wá ṣé máa bá gbàgbọ́ mọ́. No wonder tí Jésù fi sọ̀rọ̀ yẹn jáde. Ó ní ṣé máa bá ìgbàgbọ́ mọ́. Look at what is going on láàrin ìlú. Àìníṣẹ́ lọ́wọ́ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dá nǹkan míì. Ẹlòmíì lórí pé mo ṣáà ń wá iṣẹ́ ló máa sọ di ará ibi tó ń lọ ṣọ́ọ̀ṣì. Á lọ ṣọ́ọ̀ṣì òun fẹ́ lọ gbàdúrà kó òun lè ríṣẹ́. Orí ṣọ́ọ̀ṣì yẹn ibẹ̀ là darúgbó sí. Ká gbó kùgẹ́kùgẹ́ sí. Àwa di wọ́kàsì nínú ṣọ́ọ̀ṣì. Wọ́kàsì tó dà nínú ṣọ́ọ̀ṣì kì í ṣe pé wọ́n fẹ́ máa sanwó fún wọn. Bọ̀tọ́lọ̀ máa fi àánú tó fojú àánú wò á máa réyàn. Ká máa ṣàánú ẹ̀ lẹ́ẹ̀kankan. Àwọn tó bá rí pé ó ń ṣiṣẹ́ wọn àsísá lágbájá ẹgbà ilé ẹ̀ mọ́nèjì ẹ̀. Brother Tamedu ẹgbà ilé ẹ̀ mọ́nèjì ẹ̀. Ibẹ̀ láti àtúrà títí tá a dàrúgbó sí. Iṣẹ́ ló wà o. Láti má fa ọ̀rọ̀ mi gùn jìnnà. Enough of deceit. Ẹ yé tàn wá jẹ pẹ̀lẹ́sìn mọ́. Ẹ yé fi ẹ̀sìn tàn wá jẹ mọ́. Enough is enough. Gbogbo ẹ̀yin kò sí mo ti rí pásítọ̀ tó pè mí tó sọ pé ó rí Ọmọlúkà mo bá ṣe dínkù kan gbà yẹn ni. Ó ní tó bá jẹ́ pé mo mọ̀ ni pé dínkù máa jẹ́ kí chọ́ọ̀chì ń tà dáadáa. Ó lóun bá ti ṣe tipẹ́tipẹ́ ó sọ fún mi kàtígóríkálì. Mo mi rí ní ọjọ́ náà lọ́hùn pé ṣé ìránṣẹ́ Ọlọ́run nílé. Ó sọ́tún àlẹ́sẹ̀ ọ̀gá ó lóun ò kì í bu owó tó pọ̀ o. Táwọn èèyàn bá ti wá mi ní bu 100 mi kì í bu 100 owó mi ti bá bù tó pọ̀ jù kì í ju bí 10,000 20,000 ni mo máa ń bù. Mi kì í bu owó tó pọ̀ gbogbo ẹ̀ ló sọ débẹ̀ fún mi. Mi ò sọ ilé ìtorí pé bóyá mo fẹ́ fi tú àṣírí mo ń sọ ni kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run kankan ò pé ó pé láì torí pé ó ti lọ ó ti wọ̀ tó ti wò sí ó wọ wájú ọwọ́ ẹ̀yìn kò mọ kankan tó lè ṣe mọ́jú pé jẹ́ kí n kúkú máa ṣiṣẹ́ Ọlọ́run yìí lọ. Àwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n fẹ́ràn Kristi jẹ́ kí n kúkú sọ fún ọpọ́ Ọlọ́run pè mí kí bùkátà mi kò di tiwọn. At the end of the day
they will now start to deceive you. Wọ́n á máa tàn yín, wọ́n á máa parọ́ fún yín. Àti fọwọ́ bàjẹ́. Now my money I collect. How you go yé yín náà? Àwa náà sọ owó la fi ṣe data náà. Ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀, ó yẹ kó yé yín. Ó yẹ kó yé yín màámi. Gbèsè ẹ wá máa kódà bí eléyìí pé wúrà pàtì wá máa gbà. Máa gbowó mi. Business na business. Ẹ fi yẹn lẹ́jọ́ ẹ fi bẹ́ẹ̀ lẹ́jọ́ màámi. Ṣé wá níbi tí mo fẹ́ láǹdì ọ̀rọ̀ mi sí tí mo fẹ́ fi rán jẹ ọkùnrin pé síbẹ̀síbẹ̀ ara àwọn kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run bá pè wòyí o tó jẹ́ pé lótìtọ́ àti òdodo lọ́rùn pè wọ́n. Adẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé lótìtọ́ àti òdodo Ọlọ́run ò pè wọ́n, wọ́n pera wọn ṣùgbọ́n wọ́n ń ṣe ìfẹ́ inú Ọlọ́run. Pọ́ìntì méjì ni o. Àwọn kan Ọlọ́run pè wọ́n wà nínú ìrìn àjò yìí, wọ́n dẹ̀ ṣèfẹ́ Ọlọ́run. Àwọn kan Ọlọ́run pè wọ́n wà nínú ìrìn àjò yìí, wọ́n ṣe tayé, wọn ò ṣe tọlọ́run, wọ́n gbàgbé Ọlọ́run tó pè wọ́n àti tọlọ́run pè wọ́n fún. Àwọn kan dẹ̀ wà tọlọ́run ò pè, wọ́n wà nínú ìrìn àjò yìí, wọ́n dẹ̀ ń ṣe ìfẹ́ Ọlọ́run, tí Ọlọ́run fẹ́ nínú ìrìn àjò yìí. Tọ́ bá rẹ́ni tí ìṣẹ́ ń ṣẹ́, wọ́n á dìde wá sọ di èrò. Tọ́ bá rẹ́ni bébí ń pa wọ́n wá lọ, wọ́n make sure pé wọ́n bá ìṣẹ́ ajé ẹ̀yẹ wọn bàrú. Kì í ṣe pé wọ́n bá wọn gbàdúrà. Ó yá lọ ṣe rere, ìṣẹ́ kó dópin nínú ayé rẹ̀, ìṣẹ́ kó parí nínú ayé rárá. Prayer without action is failure. Wọ́n gbé ìgbésẹ̀. Tó bá gbé ìgbésẹ̀, àdúrà á ṣiṣẹ́ pẹ̀lú ìgbésẹ̀ tó gbé. Àdúrà á ṣiṣẹ́. Ó gbàdúrà fún yàn pé kí iṣẹ́ tán nínú ayé ẹ̀. And you are in the position to give that person maybe 500 or 1 million naira. Ẹ wo kan tí bàbá pásítọ̀ kan tó pè lágbàlá Gabriel yẹn ṣe. Ààrẹ ni tó ti ṣí ṣọ́ọ̀bù fún akó kìíní síbẹ̀. Pásítọ̀ Ládélé tó wà lẹ́kọ̀ọ́ pásítọ̀ Sẹ̀lẹ̀ yìí kí lorúkọ ẹ̀? Genesis. Obìnrin kan ó kàn ní kó nìṣó ìyẹn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ gbé débẹ̀ ó ṣí ṣọ́ọ̀bù. Wọ́n lóògùn ọjà kún ẹ̀, indomie, ráìsì, súpàgì, gbogbo ẹ̀, òróró okùnù ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀. Ó ṣì bí eléyìí ó dẹ̀ fi kọ́kọ́rọ́ lé màmá yẹn lọ́wọ́ nígbà kọ́kọ́rọ́ nìyí. Ṣọ́ọ̀bù ẹ nìyí máa ta ọjà tó wà bẹ́ẹ̀ kó dẹ̀ máa mójútó. Ẹ jọ̀ọ́ kò sí bóbìnrin yẹn ṣe fẹ́ ya oníjẹkújẹ, kò sí bó ṣe fẹ́ ya gbàràgàdà tó. Àpàkà máa rí tọ́rọ́kọ́bọ̀ lá máa fi tọ́jú ara ẹ̀. Àwọn kan nìyẹn o, àwọn kan wà bẹ́ẹ̀. Irú òun sì ó possible. Kí ni wọ́n yẹn náà di pásítọ̀ ńlá kankan mọ̀ rántí ará àbúrò o, ó ṣeé ṣe bẹ́ẹ̀. Wọ́n gbàgbé ibi tó ti ń bọ̀, irú wọn lè ṣe é. Wọ́n lè ṣe é. Káwọn náà di pásítọ̀ ńlá kankan dẹni tó ra private jet, kan dẹni tó kọ́ bàtídrà àbí kí lọ. Tó bá ti ṣe gbogbo wọn yẹn tán, kán wá gbàgbé ibi tó ti ń bọ̀. Ẹrù àròjinlẹ̀. Ẹ lè tàn wá. Ẹni tí o bá mọ tí o ní nọ́mbà 6 tí o ní nọ́mbà 6 sórí òun lè fi bíbélì tán lè bí ti kọjá ìtàn lè fi bíbélì tán jẹ. Tí n bá rí ẹbí ìránṣẹ́ Ọlọ́run tí n bá bá ò tí mo kí ẹ mo bọ̀wọ̀ fún Kristi tó fi pè ẹ́ ní kì í ṣe wọ. Torí mi ò mọ̀ bóyá lóòótọ́ lọ́lọ́run pé or not. Ṣùgbọ́n tí n bá rí ẹ gẹ́gẹ́ bí ikọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí mo dẹ̀ bá ò tí mo bọ̀wọ̀ fún ẹ tí mo yẹ ẹ sí pọ́n ẹ lé mo bọ̀wọ̀ fún orúkọ Kristi tó fi pè ẹ́ yẹn ni. And you are not the one that will reward me. Ìwọ kọ́ ló fẹ́ fún reward mi. It is God. Ọlọ́run lá fún mi ní ẹ̀san iṣẹ́ mi. Anything tí mo bá ṣe, it is God. Kristẹni, mo fẹ́ sọ ilé fún yín bí eré. Not just Christian alone and Muslim. Ojú àwọn èèyàn ńlá sí lójoojúmọ́ o. Believe àwọn èèyàn dẹ̀ ní pé ṣe lẹ́wà fi ẹ̀sìn ṣe náà fẹ̀sìn tàn wá jẹ. Àti pé gbogbo àwọn pastors and imams wọ́n fi church àti mọ́sáàsì wọ́n fi ṣe business ni. The more táwọn èèyàn bá ti ń rò bẹ́ẹ̀ tí wọ́n ń rò bẹ́ẹ̀
wọ́n á máa padà sẹ́yìn. Ọ̀rọ̀ Bíbélì yẹn wá ṣẹ wípé ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n tú agbo ẹran ká, tí wọ́n mú agbo ẹran ṣìnà tí mo kà fún yín lẹ́ẹ̀kan. Ọ̀rọ̀ yẹn wá máa ṣẹ. That will be all for today. I am not here to judge anybody, but to tell you that things are not going well in Christian community, in Christendom. Nínú ìlànà Kristi, nǹkan ò rọgbọ, kò dáa bẹ́ẹ̀ ṣe ń ṣe wá. Ó lè mí pariwo fún. Kò sí ń dábò mi fi Kristi lẹ̀. I believe in Christ, Jesus, the Son of God. Mo lè gbàgbọ́ nínú Ọlọ́run, ọba tí ń jẹ́ Jehovah, Olódùmarè. Mo gbàgbọ́ nínú. Kìí sì ń gbà mí, yóò sì máa gbà mí. Ọ̀rọ̀ pọ̀ but mo short here. Mo ṣe lọ another program. So I will round it up here. Thank you and God bless you. Ká tó máa lọ, kọ́ tiẹ̀ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ẹnìkan ń béèrè oníṣòwò níyàwó sílé ni. So ìyàwó mi àwa sọ fún mi pé tí mo sọ yìí o má sọ bẹ́ẹ̀ o. Kò dáa o, má sọ bẹ́ẹ̀ mọ́ o. Àbí ẹ̀kọ́. Ìyàwó mi gba Ọlọ́run gbọ́ gidi. Ó gba Ọlọ́run gbọ́ gidi gan. Ó gba Ọlọ́run gbọ́, ó gba Kristi gbọ́, ó mọ Ọlọ́run, ó mọ Kristi dáadáa. Kò lè sọ fún mi pé ní tí mo sọ pé mi ò sọ. Tó mọ̀ òótọ́, ẹni tó bá mọ Ọlọ́run dáadáa, á mọ̀ pé ní tí mo sọ pé òtítọ́ ni. Bóyá ọ̀nà tọ́lọ́run fẹ́ fi rán èmi níṣẹ́ ni mo fi jẹ yẹn. Ẹni tó bá gbọ́n ni kó gbọ́. Mi ò róde ẹnikẹ́ni láìpẹ́ pé ìwọ lè ṣù tàbí ìwọ ní ọ̀daràn rárá. Ó kù sọ́wọ́ yín, ó kù sọ́wọ́ mi. Thank you and God bless you. Ó yá, ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá, kọ́ tiẹ̀ jáde.